tó ń ṣẹlẹ̀ ní Benue ọ̀rọ̀ arọ ni, òkèlè ń wò ẹ wò sàlẹ̀. Nǹkan tó ń ṣẹlẹ̀ ní Benue ó yàtọ̀ sí nǹkan tó ń ṣẹlẹ̀ ní Borno, Yobe, Zamfara, Sokoto. Ní North East yẹ àti ní North West, àwọn terrorist ló ń tọpẹ́ra wọn ní Boko àbí ISWAP, àwọn ló ń engage Nàìjíríà. Ṣùgbọ́n nǹkan tó ń ṣẹlẹ̀ ní Benue àti Plateau iṣẹ́ mi ló ti ń ṣẹlẹ̀. Nǹkan tó ní historical dimension ni. Ẹ rí i pé ìjà yìí kì í ṣe láàrin terrorist, kì í ṣe láàrin Boko, bí kò ṣe láàrin àwọn àgbẹ̀ àti àwọn tó ń dáná. Kí dẹ̀ ṣòní ló ti bẹ̀rẹ̀, kì í ṣàná. Ṣe rí àwọn tó ń dáná yẹn, àwọn àgbẹ̀ wọn yẹn, wọ́n rí wọn as a symbol of oppressors. Wọ́n rí i pé àwọn TV, àwọn ìdómà, àwọn hangars, gbogbo wọn tó wà ní Benue Plateau wọ̀nyí, wọn ń dáná. They don't belong to the Fulani ethnic nation. Àwọn tí ń dáná, they belong to the Fulani ethnic nation. Ẹ máa tẹ́ bá lọ sí 18 whatever nígbà tí Usman Dàfódì dé, ó bá àwọn Haúsá àti gbogbo àwọn tó wà Middle Belt wọ̀nyí, gbogbo wọn ló lọ́ba wọn pẹ̀lú gbogbo ẹ̀. Mú àwọn ọba Haúsá yẹn, ó pa wọ́n. In the name of religion, ó fi ẹ̀ máa lé wọn lórí. Wọ́n mú caution wọn wá, caution wọn ni pé kí wọ́n máa dáná. Wọ́n import ẹ̀. Now, tó bá jẹ́ bí wọ́n ṣe ń dáná nílùú míì nìyẹn a ṣe ń dà. Wọ́n ṣe ń dà l'Amẹ́ríkà bí Australia, bí Argentina, bí Netherlands, àbí Denmark. Tá a máa kó wọn sínú àgbò, a máa kó wọn sínú ranch, a máa surround wọn. Wọ́n á máa fún wọn lóúnjẹ ńbẹ̀, wọ́n á máa fún wọn lómi ńbẹ̀. Wọ́n ò ń jáde, a ní rí wọn lójú third roads, a ní rí wọn nínú classroom, a ní rí wọn nínú bí oko olóko. But àwọn Fúlàní darandaran yìí, caution tí wọ́n ní pé kán daran. Wọ́n bá wá daran dé oko olóko, olóko ò ń daran, ó ń gbẹṣu, ó ń gbẹ àgbàdo, ó ń gbẹ millet, ó ń gbẹ guinea corn. They are all creepers, vegetables. Àwọn ẹran oṣìkìní ó wàá jẹ. Iṣẹ́ ọdún kan wọ́n á jẹ tán ní òru ọjọ́ kan. Wọ́n wá dákẹ́. A wá di ìjà. This has been there for long. And àwọn tó dẹ̀ ń dáná yìí náà dẹ̀ máa ń rò wípé a lè gbalẹ̀ yìí náà. They are beginning to claim ownership of the land. Ẹ má gbàgbé pé nígbà tí Buhari wà ń bẹ̀, tírú nǹkan yìí ń ṣẹlẹ̀ ní Benue, ṣé mọ nǹkan tó sọ? Ó ní káwọn farmers kan lọ find a way of accommodating with àwọn tí ń daran. Kí onílẹ̀ kó wá ọ̀nà bí ó ṣe gba ẹni tó ń gbalẹ̀ tó ń ba oko ẹ̀ jẹ́, kó wá bí ó ṣe fà mọ́ra. Kí ẹni tí ó wọ aṣọ lásán, singlet lásán kó wá bó ṣe máa fa ẹni tó gbé AK-49, AK-47, kó wò bó ṣe máa fà mọ́ra. Gbogbo ìjọba
from the British time up to now, including now, they are insensitive sí nǹkan tó ń dùn àwọn olóko yìí. Nǹkan méjì ni ẹ ń boko wa jẹ́, ẹ tún fẹ́ gbalẹ̀ wa. So gbàtà àwọn kan tí mo rò pé they are very very ignorant politically and historically, tó bá wá compare mọ́ Rivers State, nǹkan tí ò jọra wọn ni. Wọ́n jọra rárá. This is affecting the people. Eléyìí sọ̀rọ̀ pé 28 members of the house cross láti PDP sí APC, they are making governance difficult. Eléyìí sọ̀rọ̀ pé those 28 members Supreme Court sọ pé they are still members of the house and they wanted to impeach the governor. Ní ohun ṣe yẹ. Eléyìí sọ̀rọ̀ pé Supreme Court sọ pé local government election tí wọ́n ṣe ní Rivers State was illegal, and those local government chairmen and councillors should be. This is a fight for survival. Àwọn eléyìí nǹkan tí wọ́n ní ní nǹkan tí ilẹ̀ tí bàbá wọn tó jogún fún wọn. Iṣẹ́ kan tí wọ́n sì máa ń ṣe oníkágbẹ́sù. Àwọn náà ṣáà máa wọn ìgédé. A máa rí wọn bí náà. Kí ni iṣẹ́ wọn? Iṣẹ́ àgbẹ̀ ni. Nígbà tẹ́ bá wá ń lé wọn lórí oko tí wọn ò lè ṣiṣẹ́, wọn á máa wá ṣe alábàárù àbí ẹni tí ń bá wa roko ní Southwest. They are fighting a battle of survival. So nígbà tí mo nílẹ̀ mo lóko, ìwọ́dé oko màálù ẹ̀ wá pẹ̀lú AK-49 AK-47 pẹ̀lú agbára àjọba àpapọ̀. Àwọn ló ní police, àwọn ló ní military. Mo dẹ̀ fẹ́ ṣàkíyèsí ẹ rí wípé about 6 months ago ni wọ́n change commander tó wà ní garrison 86 ló wà ní Jọ́sìn. Wọ́n change ẹ̀. Nígbà tẹ́ni tó wà ń bẹ̀ ẹ rí pé ẹ rí gbogbo rádaràda yìí. Wọ́n change láti ìgbà tí wọ́n ti change that military commander of that brigade ni wàhálà yìí ti bẹ̀rẹ̀. So brigade wà lábẹ́ federal government, police wà lábẹ́ federal government. Ẹ wá ní ẹni tí wọ́n ń fìyà jẹ pé kó lọ máa dialogue pẹ̀lú ẹni tó ń fìyà jẹ. Kí ni basis tó fi fẹ́ dialogue? Ọ̀jọ̀gbọ́n Yẹmí Farounbi, gómìnà àlẹ́ tó jẹ́ gómìnà wọn ní bí ará àpilẹ̀ òní tí ò yẹ kó yé tó báyìí láti béèrè fún bóyá ìrànwọ́ ètò ààbò ni o tàbí láti gbé ìgbésẹ̀ tó tọ́. I'm telling you something. Mo dẹ̀ fẹ́ kẹ́ lọ study ẹ̀. Kẹ́ gbogbo ẹ̀yin tẹ́ bá ń gbọ́ mi ẹ lọ wo what it was a year ago. There's a new uprising nígbà tí wọ́n ṣe the commander of that brigade tó wà ní Jos. So iṣẹ́ mọ̀ àwọn ará wa náà lókè Gúnmán sọ̀t tí wọ́n bá jẹ oko wọn tán tẹ́ bá gbé wọn lọ sí police station tó bá fi wọn sẹ́yìn káàtà wọn á sọ fọlọ́pàá fáwọn fẹ́ sọ̀rọ̀ wọ́n fún wọn fún wọn bá ẹnìkan sọ̀rọ̀ l'Àbújá wọ́n gbé wọn kó lẹ́yìn káàtà ẹni tó wá fẹjọ́ sí ni wọ́n sọ sẹ́yìn káàtà. So there is power, the establishment power tó wà l'Àbújá kò wà sympathetic, kò wà understanding of the problems. They favour more the migrants. Nígbà tó pariwo ṣe bí Tinubu lọ create Minister of Livestock àti ìrìàbọ̀ ẹ̀ o. A ní àfẹ́ káwọn èèyàn máa dáràn. The response was pé kán lọ create Ministry of Livestock. A ní pé ẹ ṣe bí Awólọ́wọ̀ ṣe Fáṣọlá farm. Nígbà yẹn níbi tí Kọ́lápọ̀ Ìṣọ̀lá wà yìí wọ́n sọ èso ranch. Màálù ni wọ́n kó jọ síbẹ̀ ńgbà ẹ̀ màálù ti wá. The dairy farm was there. Dairy farm wọn àbẹ̀tẹ́ bá lọ sí Ìkó Èkìtì there was a dairy farm there. There was 14 like that. Ranches tí Awólọ́wọ̀ create. Pé kí màálù máa rìn ìgboro. Ẹ ṣe yẹn lẹ́bàá create Ministry of Livestock láti accommodate wọn nítorí pé wọ́n gbọ́dọ̀ ní ranching routes because they are born to rule. Therefore they must do whatever they like.
Sherry, Peter Tosh kọrin ẹ̀ sọ dáadáa, only I want peace. I don't want peace, I want justice. Ẹ fún àwọn olóko onílẹ̀ yìí ní justice. Let them have the right of ownership to their land. Jẹ́ kán lè roko wọn, jẹ́ kán lè gbẹ̀fọ́ wọn, jẹ́ kán lè gbẹ èrè wọn, jẹ́ kán lè gbẹ ẹ̀wà wọn, jẹ́ kán lè gba cowpeas wọn, jẹ́ kán lè gba iṣu wọn. Without the fear pé nìkan máa wá. Ẹ tó ń bọ̀ wá ń da màlúù, nígbà Yorùbá máa pòwe láyé ọjọ́ wọn ní ọ̀pá kan ní wàlúù ní Fúlàní fi ń da màálù. Kì í ṣe ń sìn AK-47 ni wọ́n wá bẹ̀ sí pa wọ́n. 3 years or 4 years ago, àwọn èèyàn sá kúrò, wọ́n lọ fẹ́ sá pamọ́ sí military camp níbẹ̀ wọ́n ti pa wọ́n sí. This has happened. It's not a fresh thing, but nítorí pé ìjọba successive ìjọba ń bẹ̀rù àwọn Fúlàní, wọn ò lè sọ òótọ́. Ṣé bí wọ́n kó wá bí náà? Wọ́n ní Ṣèyí Mákindé ò ṣe dáadáa pé ó sọ pé màálù ò lè máa rin ojú ìgboro, pé ó yẹ káwọn wà ní kọmitì ẹ̀. Ṣé wọ́n ṣe ni? Nǹkan tó wá wọ́ sí ìmáta ẹ̀, àwọn tó ń darin ẹ̀ coincidentally ẹ̀sìn kan ni wọ́n. Àwọn tó lóko are mostly Christians or traditional religions. Àwọn tó ń daran are mostly Muslim. So sometimes àwọn èèyàn máa ń mistake ẹ̀ for a religious thing. No, it's a battle, it's an economic war, battle for survival. Tábàdé máa solve ọ̀rọ̀ yìí, a gbọ́dọ̀ kọ́kọ́ sòótọ́ fúnra wa. The first is that àwọn tó ń daran wọ̀nyí we have to change their culture, kan bẹ̀ sí settle. Now wọ́n máa migrate ní nítorí pé nǹkan kan wà tá à ń pè ní desertification, nítorí pé weather wa ń change. Sahara Desert ó ti ń gbèrú sí, ó ti ń pọ̀ sí. Ibi tí òjò wà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò sábà sí òjò ńbẹ̀. So ibi tí àwọn ti rí grass lọ́fẹ̀ẹ́ tẹ́lẹ̀ wọn ò rí grass, wọ́n á máa bẹ̀ sí sún sísàlẹ̀, wọ́n á máa sún sí Benue, máa sún Plateau, ńgbà míì gan máa ń dọ́dọ̀ wà ń bí onílẹ̀ adé ìjà ni. So aláti kọ́kọ́ ṣe nǹkan ṣọ́ wọn pé ẹ má máa rìn káàkiri. Ìkejì ni wípé àwọn ìjọba need the political will. Yẹ́rí gbogbo ata tá à ń jẹ nísàlẹ̀ yìí ń sìn, pẹ́pẹ́, atarodo, àlùbọ́sà, tomato, ibi tí wọn ò ti rí gíráàsì fún màálù yìí ni wọ́n ti ń gbẹ o. Kí ni wọ́n fi ń gbẹ? Irrigation. Rima River Basin, irrigation. Wọ́n ò ṣe fi ṣe irrigation yẹn kan fi gbẹ gíráàsì fún màálù wọn kí màálù wọn má máa rinlẹ̀ onílẹ̀. So there has to be a political will láti sọ fáwọn tó ń rinlẹ̀ onílẹ̀ rí pé stop it. You cannot believe you can conquer ẹ̀ máa kẹ́dẹ̀ gbálẹ̀ ẹ̀. Ilẹ̀ tí ó jogún látọ̀dọ̀ bàbá ńlá ẹ̀ kẹrù kó sì máa káwọ́ gbéra. Tó bá káwọ́ gbéra nítorí pé ọkọ́ àti àdá nìkan ló ní ijọ́ kan ń bẹ, yóò sì ṣe, yóò di alágbára. Tó bá di alágbára yóò jà padà. Òun là ń rí lọ́wọ́lọ́wọ́ yìí. In the last 3 years, more than 1,400 ló ti kú. So àwọn analysts wa kọ́ máa confuse issue. Rivers ò tiẹ̀ súnmọ́ rárá. Rivers ò affect the common man. These people. Ọ̀pọ̀ ń rò pé ó yẹ kí wọ́n ti kéde bóyá ìlú òfara lọ́mọ. Kí wọ́n bá ti create director of emergency, ṣé ìyẹn ló máa stop àwọn tó ń lọ sóko olóko ni? And the police, our intelligence system is zero. Ó yẹ kí wọ́n máa mọ̀ pé at time tí àwọn eléyìí máa migrate ó likely kan lọ sí ìlú báyìí. Wọ́n ò ní ṣe é because they are agents of àwọn gan tó invade. The police, the security agencies, the intelligence agencies, they are not doing what they should do. That has nothing to do with state assembly. It has nothing to do with council chairman. It has nothing to do with the governor. The governor is the chief security officer. He cannot control the commissioner of police.
who is responsible to through the Deputy Inspector General or AIG to the IG. So ẹ jẹ́ ká face reality bíi eléyìí tí president wa sọ pé kán lọ di dialogue wo ló lè wà nù olè àtẹ̀ntó lẹ́rù. Dialogue wo náà fẹ́ ní ṣé kó dọ̀bálẹ̀ ni pé kẹ́ má wàá jalè mí mọ́ abẹ́ tó dẹ̀ bìlí pé iṣẹ́ tòun láyé ni pé kò jalè kò ń dáràn kò sì dáràn pẹ̀lú ẹ̀. ká tó kò lábala ọ̀hún gómìnà wọn nípínlẹ̀ Benue àná dẹ̀bi ọ̀rọ̀ rú pé àwọn afurasí darandaran àtàwọn agbésùnmọ̀mí ni kódà akọ̀wé ìròyìn gómìnà ó bá wọn lọ bí ìwọ́de tí wọ́n ṣe gómìnà ní kó lọ rọ́kúnlé ṣé gómìnà gan ṣe ń kún papá mọ́ra ni kò mọ ipa tó lè kó ni àbí kò lágbára láti ṣe ní òtótọ́ commissioner of police nípínlẹ̀ náà. ẹ jẹ́ ká máa sòótọ́ pẹ̀lú ara wa ń lù yìí wọ́n kàn ń lo àwọn gómìnà yìí wọ́n á fowó ra bí ṣèyíṣe ń ra mọ́tò fọlọ́pàá ń ra mọ́tò wọ́n á donate wọ́n á fún ọ ní walkie-talkie àti gbogbo ẹ̀ he has no control over the commissioner of police kò ní control lórí ẹ̀. ṣùgbọ́n commissioner of police yẹ kó lè kólé létò ààbò lọ síbẹ̀ kó nǹkan ṣe iṣẹ́ rẹ̀ gẹ́gẹ́ bí iṣẹ́. ibi tí à ń sọ ni ta ló ní control over commissioner of police federal government. Tinubu dẹ̀ promise wa ní May 29, 2023 ó ló máa fún wa ní a new security architecture and a new security doctrine. àárín náà local government police kí àwọn local government kan ní tiwọn tí wọ́n lè control kí state onítẹ̀ kó lè control wọn rí ẹ ṣe wọ́n rí national anthem ṣe níjọ́ kan. So they are not facing the problem tí ó ń ta àwọn ará ìlú lára and the reason why I'm concerned about it is it's the same problem tí à ń rí ní Òkè Ògùn it's the same problem tí à ń rí ní suburbs Àkúrẹ́ ń sìn it's the same problem tí a rí láàrin Ìṣẹ̀ Ìmùrè where some people rò wípé àwọn lè bẹ̀ sí jẹ oko olóko wọ́n lè bà iṣẹ́ oníṣẹ́ jẹ́ and there will be no police that can intervene. 440,000 policemen to 237 million people. Ẹ jẹ́ kí ká tó máa sọ fólè kì í ṣe olè rẹ kí ni amrọ̀bà yìí báyìí o. adigunjalè. ká tó sọ fún adigunjalè àtẹnitọ́kẹ́rù ẹ̀ pé kó máa ṣe meeting ẹ jẹ́ ká kọ́kọ́ kí ìjọba ó kọ́kọ́ ṣiṣẹ́ tiẹ̀. Me visiting èmi ò mọ nǹkan tó fẹ́ lọ ṣe visit mẹ́ á lọ wo ibi òkú èèyàn tó wà mẹ́ni ó fẹ́ lọ bá wọn sí ni àbó fẹ́ lọ bá wọn jí dìde. What we need is proactive action to máa stop irú kìíní from happening and to me it is very simple torí economic and land war ni wọ́n ń jà yìí ẹ̀yin tẹ́ ń daran a máa irrigate nǹkan fún yín ẹ máa grow grass. I even know that today in France, in Spain and Portugal, they can grow grass daily. There is a scientific innovation that is almost 10 years now. Tẹ́ bá gbẹ́ láàárọ̀ yẹ harvest lálẹ́. So ẹ máa harvest ẹ kó àwọn màlúù yẹn sójú kan ẹ máa gé koríko lọ bá wọn bẹ̀. Wọn ò need láti máa rìn láti máa wá koríko. After all, nígbà láyé àtijọ́ gbà tá à ń ṣe adìyẹ nílẹ̀ Yorùbá I'm very happy pé Batman ni Prince àwọn adìyẹ wọn máa ń rìn káàkiri ni ṣé wọ́n rìn káàkiri ń sìn á kó wọn sílé á lọ gbé oúnjẹ bá wọn kí ló ṣe tí a lè lọ máa gbé oúnjẹ bá màlúù ṣé ó di dandan kí màlúù bá ṣe oníṣẹ́ jẹ́ ni nítorí pé àwọn kan ní born to rule àwa ní fẹ́ sòótọ́. Bẹ́ẹ̀ sọ̀rọ̀ kékeré sí nǹkan tó sọ ẹ̀. Gómìnà tó wà ńbẹ̀ is inept. Mo mọ̀ pé kò ní control over the commissioner of police but tó bá jẹ́ nínú nígbà táwọn èèyàn ń demonstrate against the killing èmi máa kọ́ àwọn ajẹ́ tó máa gbé placard. Yes bí Ṣèyí Mákindé tó ti ṣe rí bíbá yìí náà Ṣèyí Mákindé joined the demonstrators. ipò tó fi ń lé chief press secretary rẹ̀. òun gan sá didn't talk this is a reverend father.
Under who? Under the Pope. The Pope jókòó sí Rome, who was sensitive to the killing here. You are the governor there. You are a reverend father, not just an ordinary politician. We expect you to be able to speak the truth at all the time. He became quiet. Totally quiet. He didn't say a word. The Christian Association of Nigeria and Benue State went dumb. Completely dumb. Up till now. As if the life didn't matter. Today, the head of the JNI and the Sultan of Sokoto spoke. The kidney, somebody asked on Facebook, and a very nice question. Àwọn tí state tí Fúlàní àti Hausa wà ṣé wọn ò ṣe ranches fún àwọn èèyàn wọn. But go and look at the north. Exclude the Plateau and Benue. Almost all the governors of the north are Fulanis. All of them. All of them. Go and check this. Ṣe tún rò báyìí. Ọ̀jọ̀gbọ́n Yẹmí Farounbi. Bóyá ààrẹ ni ó pe àwọn èèyàn jọ o. Bóyá àwọn àgbààgbà ìlú ni ó pe wọ́n jọ pé bẹ́ẹ̀ ṣe wí ìpínlẹ̀ tí àwọn èèyàn ti wá tó jẹ́ pé darandaran ni wọ́n. Kí wọ́n kẹ́tà fún. Ká hold states here responsible. Bí wọ́n ṣe ń ṣe fertilizer, irrigation tó fi ń ṣata tó fi ń ṣe ewébẹ̀ tí wọ́n ń kó wá sí south. Kọ́ ń ṣe fún grasses kí àwọn darandaran ìjókòó sí state wọn. Kí wọ́n máa ṣì fún àwọn màálù wọn. Lẹ́nìkè gbà tí màálù bá máa fi rìn láti Sokoto dé Èkó, that's over 1,000 kilometers. At the lose weight. So why don't you feed it in Sokoto? Ẹ ṣe irrigation. Fàdámà tẹ́ ṣe tẹ́ fi produce rice in Sokoto, tẹ́ fi produce tomato, àlùbọ́sà àti gbogbo ẹ fi produce grasses. Káwọn wọ̀nyí má kúrò níbi tí wọ́n ti wà. Ó ṣe pàtàkì.